Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Àrẹ̀mú rèé ọmọ ọba ìlú Ayekalẹ. Àlàmú rèé ọmọ bàbá olówó oníbùrùjì tó lówó jùlọ nílùú Ayekalẹ. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n, ọ̀rẹ́ kòríkòsùn, ọ̀rẹ́ àtìgbà kékeré ni wọ́n. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú dénú dénú. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. Ọmọlẹ́wà rèé àti ọ̀rẹ́ rẹ̀ Ọmọṣaléwá. Ọmọlẹ́wà jẹ́ omidan tó rẹwà jù nínú ìlú wọn, tó sì tún jẹ́ ọmọ ìyálóde ìlú Ayekalẹ. Àlàmú rèé ó rí Ọmọlẹ́wà ó nífẹ̀ẹ́ sí i. Wá ní kí ẹ̀ṣọ́ àrẹ̀mọ kó lọ pe Ọmọlẹ́wà wá. Ẹ̀ṣọ́ àrẹ̀mọ ọba tó jẹ́ ọ̀rẹ́ Àlàmú ó pe Ọmọlẹ́wà, ó ní Sáàkì fẹ́ rí i. Ọmọọba ni Ọmọlẹ́wà rò pé ó fẹ́ rí òun, àmọ́ fún ìyàlẹ́nu Àlàmú tó jẹ́ ọ̀rẹ́ ọmọọba ló fa Ọmọlẹ́wà sí ẹ̀gbẹ́ kan tó sì bá sọ̀rọ̀ ìfẹ́. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Àlàmú bá sọ̀rọ̀ ìfẹ́, ó ní gbogbo ìlú yìí kò sẹ́ni tó rẹwà tó, òun sì nífẹ̀ẹ́ sí láti fẹ́ láti fi ṣaya. Ní gbogbo ìlú yìí bàbá òun ló lówó jù, kò sẹ́ni tó lówó tó bàbá òun nù ìlú yìí. Òun fẹ́, òun tọ́jú rẹ̀. Ọmọlẹ́wà ní kó fún òun láyè díẹ̀, òun lọ mọ rò ó. Inú Àlàmú dùn, ó padà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀. Ó ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ ọmọọba bí ọmọ yìí bó ṣe rẹwà tó yìí, òun ti bá sọ̀rọ̀. Ó sì ní tó bá ti di nírọ̀lẹ́ kóun wá gba èsì. Inú Àlàmú dùn gan pé tọ́mọ yìí bá fi lè gbà fóun. Wọ́n parí ọ̀rọ̀ síbẹ̀ òun. Wọ́n pínyà. Àlàmú lọ sí ilé. Àrẹ̀mú náà ti gba ààfin lọ. Bí wọ́n ṣe pẹ̀yìndà tí wọ́n ń lọ, ní èṣù láàlú, èyí ń ẹ̀ṣọ́ àrẹ̀mọ ló ń sọ fún un pé Sáàkì, ṣé ẹ ti fẹ́ tàfàrà yín dànù báyìí? Ọmọlẹ́wà yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ fẹ́. Ọmọ yìí rẹwà púpọ̀. Òun ló rẹwà jù láàrin ìlú wa. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ fẹ́, kẹ́ ẹ fi ṣáyà. Ní ó dáa tí ọmọ tó rẹwà báyìí bá lè dolórí láàfin. Tí bàbá bá ti gbéṣẹ̀, ẹ̀yin ló kù ní kábíyèsí. Àrẹ̀mọ ronú sí i pé sọ̀rọ̀ yìí ṣé kò fẹ́ mọ dàbí òótọ́ báyìí. Àmọ́ ó fò pé ọ̀rọ̀ ló sọ. Ọmọ yìí rẹwà ń tòótọ́. Ṣùgbọ́n ọ̀rẹ́ òun ti bá sọ̀rọ̀ ìfẹ́. Òun sì fẹ́ kó dìjà láàrin òun àtọ̀rẹ́ òun. Ó gbẹ́nu sí Àrẹ̀mọ létí, ọlọ́gbọ́n làwọn dá sí. Inú Àrẹ̀mọ náà dùn, ó ní nǹkan tí wọ́n ń pè lẹ́ṣọ̀ọ́ rèé. Àdọ́gbọ́n tì ní òun lọ́ba, òun bá lórí ohun gbogbo. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Àlàmú rèé. Iná ìfẹ́ Àlàmú àti Ọmọlẹ́wà ti ń jó. Ẹ̀yìnkùnlé àwọn Ọmọlẹ́wà ni Àlàmú wà yìí tó ń dúró dè. Lójijì ni Ọmọlẹ́wà yọ sí, wọ́n sì dì mọ́ra wọn gbàgì. Ìfẹ́ o bí èjì òwúrọ̀. Wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn púpọ̀ gidi gan. Àmọ́ gbogbo bẹ́lẹ̀ yìí ṣe ń lọ ni ọmọ bá ń gbọ́ tínú rẹ̀ ò sì dùn sí i. Àlàmú rèé ó ń dúró de ọ̀rẹ́ rẹ̀ níbi tí wọ́n ti fẹ́ pàdé ní láti lọ sí ìlú kejì níbi ayẹyẹ tí wọ́n ń ṣe lọ́hùn-ún. Ọmọọba ló yọ lọ́ọ̀kan yìí. Àrẹ̀mú ọmọọba ló yọ lọ́ọ̀kan yìí àti ẹ̀ṣọ́ rẹ̀.
Àlàmú ó ti fẹ́ máa bínú. Ó ní Àlàmú ti fẹ́ máa bínú pé látàárọ̀ tí mo ti ń dúró, aago 5 ládàá, aago 6 ló ti lù yìí, kó lè tó dá mi dúró látàárọ̀. Ó ní kó má bínú. Ó ní kí ló ṣẹlẹ̀ sí òtí wọn, kò sí wàhálà, wọ̀ náà mò ń dúró dè. Wọ́n sì ń lọ lójú ọ̀nà ni ọmọ bàbá ń tún fìlà ṣe. Ó ní ọkọ ìyàwó, òun gbọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ. Àlàmú wá ń fún ní gbogbo bó ṣe ń lọ. Ọ̀rẹ́ mi, nǹkan ti sẹ́nu ré. Ẹ mọ́ gbọ́ o. Ó ní agbára. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nílùú Ayekalẹ. Ó ń sọ pé kódà gbogbo nǹkan tí ń lọ bó ti yẹ ó lọ. Ìfẹ́ yìí ti pọ̀. Inú ọmọ bò sì dùn sí mọ́. Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ní ìlú Ayekalẹ. Ẹ ṣeun tẹ́ ń bá wa share rẹ̀, tẹ́ ń bá wa pín ká. Ẹ bá wa pín kó lọ far, kó lè kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n. Ọmọ ọba àti ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n pìmọ̀ pọ̀, wọ́n pa Àlàmú. Wọ́n fi ilẹ̀ lẹ́bàá ọ̀nà, wọ́n sì sá padà sí àárín ìlú. Ẹ jẹ́ ká kọ́gbọ́n. Apá kejì ìtàn yìí ni ó wá sójú móhùnmáwòrán láìpẹ́ ní kòpẹ́kòpẹ́. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ wa. Ẹ bá wa máa share program wa. Ẹ ṣé púpọ̀. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́.